Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa gbogbo ọmọ Yorùbá. Ọ̀dẹ̀ ọdún bí ṣàlàáfíà làbá gbogbo lé ọmọ Yorùbá bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation ní ọ̀nà àbáyọ. Yorùbá nation náà ṣì ní lọ́wọ́lọ́wọ́ yìí àní ká máa jó ká máa yọ̀ gbogbo ọmọ Yorùbá. A ti sọ tẹ́lẹ̀ àdèmà tuntun sọ wípé orílẹ̀-èdè Yorùbá ó máa di mímúṣẹ. Orílẹ̀-èdè Yorùbá ó máa wáyé. Gbogbo àwọn ọ̀tá Ọlọ́run ti ń pa wọ́n lẹ́nu mọ́ lẹ́yọ kọ̀ọ̀kan. Láìpẹ́ yìí ni ìròyìn tó dé bá wa ní tí gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n ti gbọ́ ń pa nípa bí àwọn bókobòko wọ́n ṣe wá ọ̀gbẹ́ni Buratai tán wà lọ sí àdúgbò ẹ̀ tán dẹ̀ pa lára àwọn ẹbí ẹ̀ ó ti wá ṣẹlẹ̀ báyìí. Àní tí Ọlọ́run bá fẹ́ mú kò sí bó ṣe lè ipò tó lè nípò wà kó bí ó ju gbogbo èèyàn lọ. Ẹ̀tànjẹ náà ni Ọlọ́run ju ènìyàn lọ. Kò sí ẹ̀dá alààyè náà tó lè sọ pé òun lè ṣe bí Ọlọ́run àfi tó bá pé o kàn fẹ́ tanra ẹ̀ náà ni, àfi tó bá jẹ́ pé o kì í fi omi wẹ̀ náà nìkan náà ni. Lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run tuntun ṣe ìyanu míì ṣẹ́tí lára àwọn bókobòko àwọn àgbà bókobòko tí wọ́n ń dà lúrú tí wọ́n ń fún àwọn ọmọ wọn ní àṣẹ láti lọ́ọ́ máa pààyàn láti wọlé Yorùbá, láti máa gbé àwọn ọba wa, láti máa gbé àwọn ọmọ wa, láti máa dènà de àwọn àgbẹ̀ wa kó má lọ sóko. Lára ọ̀gá wọn tí wọ́n ti pa oríṣiríṣi àwọn èèyàn Ọlọ́run ti wá ṣe báyìí o. Àwọn sójà wọ́n ti wá mú balẹ̀. Malangida gbogbo yín lẹ ti máa gbọ́ orúkọ yẹn Malangida. Ó kàn jẹ́ pé àwòrán yìí a lè gbé jáde ni. Tẹ́ bá lè lọ check ẹ̀ lórí ní Chrome ẹ kàn type Malangida ẹ máa rí àwọn àwòrán yẹn. Àwọn AI ti gbé jáde bí wọ́n ṣe ṣe báṣubàṣu. Kábíyèsí Elédùmarè. Káwọn arábí tó bá mọ̀ pé asán lórí asán òfo lórí òfo bóyá àwọn gan wọn bá má ti gbọ́ràn sí àwọn ẹni ibi tó ń rán wọn ṣẹ́ lẹ́nu. Nítorí pé bí wọ́n ṣe pa ọ̀gbẹ́ni wọ́n pa bí ìgbà tí wọ́n pa ewúrẹ́ ni. Ó mà ṣe o. Nǹkan tá à ń sọ rèé. Ìwọ tó bá lọ máa bìlíìfù wípé agbára kan wà lọ́wọ́ ẹ̀ ó gbọ́dọ̀ rántí pé Ọlọ́run ọba wà tó ju ẹ̀dá lọ. Nǹkan tó ń ṣẹlẹ̀ náà rèé. Ọlọ́run ọba nìkan ni ọba tó jẹ́ pé ó lè ṣe àṣejẹ tó lè jẹ lọ. Ṣùgbọ́n ìwọ tó bá lọ bìlíìfù wípé o fẹ́ ṣe bí Ọlọ́run ọba àánú ẹ̀ ṣe mí. Ara kan tá à ń sọ rèé. Àfi kí Elédùmarè kó máa ṣọ́ gbogbo wa ni. Ká máa jó ká máa yọ̀. Elédùmarè tuntun ṣe ohun ọ̀tun. Ó ti jẹ́ kí àwọn arábí kan mọ̀ wípé òun nìkan ni ọba alágbára tó lè ṣe ohun gbogbo tó dẹ̀ mọ ohun gbogbo. Lọ́wọ́ yìí ká máa jó ká máa yọ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tó dé bá wa Malangida òun ni àwọn sójà àwọn sójà wọ́n ti mú balẹ̀ báyìí o. Ìwọ tó bá lọ believe èyí pé alágbára kan ni Ọlọ́run máa mú lo àwọn èèyàn kan tó máa fi mú ẹ balẹ̀. Troops of Operation Adenkai neutralize terrorist campaign Malangida in Yobe. Ìpínlẹ̀ Yobe òun ni wọ́n ti mú balẹ̀. Troops of Operation Adenkai with close air support from the air component have pied another Boko Haram ISWAP terrorist kingpin Malangida in Ngaza, Ghana, Gudba local government area of Yobe State and several other terrorists in the Timbuktu Triangle. Ṣé ti gbọ́ bẹ́ẹ̀ yẹn ní ìpínlẹ̀ Yobe òun ni wọ́n ti mú àwọn arábí ìbalẹ̀. Nǹkan tó wá ń ṣẹlẹ̀ ń sìn ni pé gbogbo àwọn ọ̀gá sójà tí wọ́n mú arábí ìbalẹ̀ àwọn sójà wọ́n ti jáde tán. Àwọn ògbóǹtarìgì nínú iṣẹ́ pé nínú iṣẹ́ ogun yìí wọ́n ti jáde tán. Wọ́n ti wá ní pé àwọn ò ní máa mú wọn balẹ̀ nìkan ṣùgbọ́n àwọn tí wọ́n rán wọn iṣẹ́ àwọn máa make sure wípé àwọn mọ àwọn tí wọ́n rán wọn iṣẹ́ àtàwọn tó jẹ́ pé wọ́n gbé
irinṣẹ́ burúkú tó ń gbélé wọn lọ́wọ́ kán lọ máa pa àwọn èèyàn. Ṣẹ́tìrìnsìn ara nǹkan tá à ń sọ rèé kẹ́ tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ kẹ́ tó mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ báyìí àti gba orílẹ̀-èdè Yorùbá nítorí gbogbo àwọn tí wọ́n fẹ́ máa dí wa lọ́wọ́ òun ni Ọlọ́run ti mú balẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan báyìí àti àwọn ọ̀gá tó ń rán wọn ká ṣáà máa gbàdúrà kí Ọlọ́run Elédùmarè kan fún àwọn sójà ní okun àti agbára láti lè máa kojú àwọn èèyàn burúkú yìí nítorí pé bí gbogbo ẹ ṣe ń lọ tí àwọn ará bíi táwọn sójà bá lè kọ̀ntínú bọ́n ṣe ń ṣe yìí kẹ́ tó mọ̀ tó ṣẹlẹ̀ àṣírí àwọn ará bíi yà máa tú bẹ́ẹ̀ ni àṣírí wọn máa tú àdúrà tá tún máa gbà ní wípé lára àwọn tí wọ́n ní pé kán máa mú àwọn bókobòko yìí pé kí wọ́n máa fi wọ́n sílẹ̀ mọ̀ pé láwọn kankan tó yẹ pé wọ́n wà láàrin àwọn sójà tó ń pera wọn lọ́gàá tó máa ti mú àwọn bókobòko yìí wọ́n máa ní kán fi wọ́n lẹ̀ kán máa pa wọ́n ká máa gbàdúrà kí Ọlọ́run máa tú àṣírí wọn ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kan nítorí pé àwọn gangan ni ọ̀tá orílẹ̀-èdè wa bẹ́ẹ̀ ni àwọn dẹ̀ ní ọ̀tá ilẹ̀ Yorùbá àwọn lè gangan ni wọn ò fẹ́ kí ilẹ̀ Yorùbá kó gba òmìnira wọn ò fẹ́ kí òmìnira wà ní kó bọ́ sí ilẹ̀ Yorùbá ṣùgbọ́n Ọlọ́run jù wọ́n lọ nítorí pé bí gbogbo ẹ ṣe ń lọ yìí ká má parọ́ tanra wa tí wọ́n má fi lè máa mú àwọn ará bíi lẹ́yọ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí àwọn sójà àwọn ọ̀gá sójà ṣe sọ wípé àwọn ò ní máa pa wọ́n nìkan pé ṣùgbọ́n àwọn máa make sure wípé gbogbo àwọn tí wọ́n rán wọn ṣẹ́ làwọn máa mú balẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan tí Ọlọ́run bá ti ń gbàdúrà á lọ bẹ́ẹ̀ yẹn kẹ́ tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ gbogbo àwọn tó ń dí wa lọ́wọ́lọ́wọ́ báyìí olóyè Sunday Igboho wọn fẹ́ kó padà wá sí Nàìjíríà ṣùgbọ́n nítorí pé àwọn gan fúnra wọn mọ̀ wípé ẹni tí Ọlọ́run rán ni wọ́n mọ̀ wípé tí ẹni bá fi lè wọlé kò ṣojú lásán pé Ọlọ́run ti fún ní agbára yẹn ìtẹ́lẹ̀rú ṣe ń bà wọ́n ti mọ̀ pé tó bá fi lè padà dé gbogbo àwọn nǹkan burúkú táwọn fẹ́ gbé ṣe àwọn ò ní lè rí gbé ṣe ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí Ọlọ́run jù wọ́n lọ Ọlọ́run máa dáhùn ó máa jẹ́wọ́ pé Ọlọ́run lòun jẹ́ níbi táwọn èèyàn burúkú yìí wà lẹ́yìn tí wọ́n pa Malam Jida yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí wọn àwọn míì tuntun jáde àwọn ọmọọṣẹ́ náà àwọn náà ti jáde ṣùgbọ́n bí wọ́n fẹ́ o bí wọ́n kọ̀ a máa mú wọn balẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan àwọn ọ̀gá sójà ti jẹ́ ká mọ̀ pẹ̀lú gbogbo àwọn tí wọ́n rán wọn ṣẹ́ gbogbo wọn ni a máa mú balẹ̀ bí wọ́n fẹ́ o bí wọ́n kọ̀ orílẹ̀-èdè Yorùbá ó gbọ́dọ̀ dúró Yorùbá nation òun nìkan ni ọ̀nà àbáyọ ká máa jó ká máa yọ̀ nítorí pé Ọlọ́run ti bẹ̀rẹ̀ láti máa ṣe ohun ọ̀tun ní ayé gbogbo ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni o àníri jù báyìí lọ ẹ̀yin èèyàn wa lórí eléyìí àwọn máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣú ọ àtẹ́lẹsẹ̀ abẹ̀nà o ẹni tó bá ní a máa bọ̀ òun là ní dé bá kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá ó dàbọ̀.